Òkodoro Yorùbá tẹlifíṣàn. Bàbá òfò kan tí ń bínú ògo, àbẹ̀lérí ibú kan tí ń bínú ẹni rí, torí ẹni rí kan kò ní bínú ẹni rí, eléri ibú èèyàn ni máa ń bínú ẹni rí. So mo ti ń wo gbogbo clip bàbá yẹn láti ibi ijọ́ mẹ́ta tí kan ń wò tí ń ṣe wòròwòrò online ó ti àgbàlagbà níbi tó bọ́jú orí rẹ̀ déhùn. Àmọ́ àwọn bàbá mufti ti kọ́ wa lẹ́kọ̀ọ́ wọn lẹ́lòmíì a máa bá ogbó ayé rẹ̀ bọ̀ lérí aburú yóò kù ìṣẹ́jú kan àbí yóò kọ́ ọmọ náà gúnbà àbí bí ìṣẹ́jú mélòó tí ọ̀lọ́ bọ́ lọ́hùn ọlọ́run sì fi ṣèkúngẹ́ àná ọlọ́run. Ẹlòmíì máa wo eléri ire bọ̀ wá yóò kù ìṣẹ́jú kan báyìí tí ó kù báyìí tí ó kù tí ò ní pẹ́ mọ́ ọlọ́run sì fi ṣèkúngẹ́ ìbí yóò fi ṣèkúngẹ́ ọ̀nà ọlọ́run. So ìkànnì méjì náà sì ni bẹ́ẹ̀dọ̀ bá jí eré yóò jí lérí ibú bẹ́ẹ̀dọ̀ bá jí lérí ibú yóò jí lérí ire. So àmọ́ ẹni tó bá ti rẹ́rú ọlọ́run tá à ń sọ ìbàbí lérí ibú àgbàlagbà abú bàbá òfò yìí olójú kóńgbàkóńgbà eléri ibú ọláti bọ̀tán àgbàlagbà ẹ ti mọ̀ pé eléri ibú àtàlì kí á mọ̀ eléyìí eléri ibú ẹni òfò ní tìrẹ ni rebi lórí tẹni rí bá bíyàn abẹ́ gbọ́sẹ́ bẹ́ni rí bá bíyàn tó já pé ìpìlẹ̀ yàn ìpìlẹ̀ eríire ni àrùn ó ti yẹ tí wọ́n ṣiṣẹ́ rí kalẹ̀ ọmọ náà ọmọ wọn ò ní ṣẹ̀ṣẹ̀ gbé ò ní ṣe rí ibú àwọn bàtà ẹgbẹ́ ẹni tó bá ti jẹ́ pìlẹ̀ ẹlòmíì tẹ́pẹ́ àwọn eléri ibú ló kù sí eré ibú náà ni ó gbẹ̀yìn ọ̀rọ̀ tiẹ̀ náà ọ̀sọ̀ òun ń tú àṣírí àwọn tó bí náà ni bàbá eléri ibú yìí ń tú àṣírí ìpìlẹ̀ rẹ̀ ń tú àṣírí ibi tó ti bóde pé eléri ibú làwọn tó ṣẹlẹ̀ torí àmọ́ tó bí lánàá àmọ́ tó bí ń jẹta àgúrò àwọn tó bí táfi àmọ́ ni àdúbárkà àwọn tó bí ní ń jẹ yìí tẹ ẹ wá ń gbọ́ alágbára rúwá alágbára kùnú lónìí alágbára sóbò alágbára burúkutu yìí nìsín ṣùgbọ́n ti rí pé àwọn tó bí náà nìyẹn àmọ́ gbà tẹ́ pé ẹ̀yin náà wo kọ́nà olóhùn alágbára omi eléri ibú ayé àtàlìkí àmì ẹni òfò àgbàlagbà ò ní àtìbọ̀tán ó tiẹ̀ látìbọ̀tán náà tẹ́lẹ̀ eléri ibú tó ń ṣe yìí ó lé látìbọ̀tán ó ti rọ́ọ̀lù nǹkan eléri ibú wọ́n ń bínú sẹ́ni tó wọ́n ń sọ̀tẹ̀ wọ́n sábò sí olóyè sábẹ́ mọ́ríkàsì pé wọ́n bíjà mọ́ríkàsì ni eléri bú àtàlì kí a máa ọ̀n sọ tẹ̀mí rẹ̀ ọba mi ń tú àṣírí ẹgbẹ́ gbogbo tí ń ṣẹlẹ̀ yìí ọlọ́run tú àṣírí kó wa ní ń fà níyàn kálukú hàn ayé pẹ̀lú àti kálukú kọ sọ́lọ́hún ní tí ń ṣẹlẹ̀ yìí lédá lásìkò yìí ń tú àṣírí bí kálukú àrìn àtọ́lọ́hún ṣe rí so àárín rẹ̀ àtọ́lọ́hún bó ṣe rí láti rí àrí pé léri bú ni ọ́ ẹ̀dá gbogbo ń tọ́ dá ìgbìyànjú pé ìgbìmọ̀ pé kúà bí ogun bí agbára eré bútẹ́ ń lò náà lọ́lọ́run fífi ọ̀hún ní tẹ́wẹ́ wá ń tipa ní kì í pọ́lọ́n ló sìn débẹ̀ kì í pọ́lọ́n ló sìn débi tó àchífù yìí kì í pé bàdà kan ló ní kì í pé dáadáa kan ló ṣe fọ́lọ́hún kì í pé dáadáa kan là ń tó bí ó ṣe fọ́lọ́hún ìrìn àjò burúkú ni tí bá ṣe ìrìn àjò burúkú yìí a máa wá sọ̀pọ́ọ̀tì RMQK pé agbára ẹ̀mí ni kí ló wà ń bẹ̀ so ibi táwọn ẹni tí Islam takò táwọn ẹlẹ́kọ̀ọ́ takò táwọn mímọ́ takò káyọ̀ lérí bú àgbàlagbà ẹni òfò kan nígbà tó ń lé dẹ́sẹ̀ ni ọlọ́run tẹ́pẹ́ gèfè rí náà lòun náà tẹ́lẹ̀ ẹ̀yin náà yóò máa ranjú fò ni yóò máa ranjú bí ojú lérí bú ni ojú ni yóò máa ran fò kò sí mọ́lẹ̀ kankan lára rẹ̀ kò sí mọ́lẹ̀sìn kankan lára lérí bú tàbáyọ̀ abẹ́lérí bú yìí mọ́lẹ̀sìn kan tó wà lára rẹ̀ òsì àpárá jẹ́ ọlọ́run kankan tẹ́ ìlà lérí bú rẹ̀ òsì bíkọ́ bẹ́ẹ̀ bá jẹ́ ni ọlọ́run ni ìwọ abóde kọmọ sọ pé tó ntí Islam takò ntáwọn afáàsù náà àwọn afẹ́sìn takò káyọ̀ lérí bú kan kọmọ àti ọpẹ́ ẹ̀mí ẹ̀sìn náà làwọn ẹ̀mí kíní kan náà ni ẹ̀mí ṣé o kíni tó wà ń bẹ̀ so rẹ́díṣà ni ẹ lọ gbé ńláńlá kan náà àfáwọn tẹ bá ti gbé kan sí wọn mọ̀ so Islam fún wa ní religious Islam kíní kan láwà so ẹ bọ̀ ló lè sẹ̀yìn tó bá wù náà ní kẹ́ ẹ máa bà Islam jẹ́ lérí bú àgbàlagbà ìṣòro mọ́ tó ń sọ ni ayé ló mọ̀ bọ́ìsì tó ti ń sọ̀rọ̀ fàgbọ́ wà bófò yìí eléri bú ọ láti bọ̀ tẹ́ni òfò lójú kóńgbà yìí tẹ́ ẹ̀ràn ju bí ojú eléri bú tẹ́tẹ́ kẹ́lá yẹn wo tamani Islam gan lẹ́yìn gan yóò jìnnà tí ìbáyé pé tọ́ bá bọ́ta bẹ́ẹ̀ bó ṣe máyà wá yìí nísìn ó bí ọjà sí ọ̀dá láwọn náà yóò ti di pé eléri bú ọ̀tẹ́ ẹ̀yìn ọ̀tẹ́ ẹ̀sìn tí wọ́n sọ ni ẹ̀yìn ẹ̀tọ́ ẹ̀sìn ni ìwé yìí ṣe rírí ẹ̀sìn ọ̀tá ẹ̀sìn lọ jẹ́ bíkọ́ tá a mọ̀ lánàá lẹ́yìn ilé rẹ̀ tán ti mọ̀ tá a mọ̀ tẹ́ tí wọ́n gbà tó wọn náà social media wá dé tí wọ́n náà bọ́ta tó bí kí ló fẹ́ fi hàn ló fi àwọn òtọ̀jẹ́ mẹ́rin ọ̀wá rẹ̀ ni tó fi hàn máa òrẹ́ ni òré lérí bú bí ẹgbẹ́ rẹ̀ ọwá jẹ́ ni rí àwọn ẹni tẹ́ pé béèyàn bá bé lérí bú bá ti bínú ẹni yóò tún dé ẹni bú yóò tún dé eri bú sí ni tọ́ba lọ eri bú tọ́ wa ń ṣe yìí nìsín eri bú tọ́ ra ó lé yìí nìsín torí àkókò lérí bú ni àmọ́ ayé ọ̀mà ọwá tara mòlá náà tó àṣìyà rẹ̀ fáyé pé lérí bú ayé àtàlẹ̀ kí á mọ̀ ni ọ lérí bú pàtàkì eléri bú ẹni òfò wọn lọ sásáfẹ́ pò ń bíjà wọn kan ọlọ́sábẹ̀ wọn náà ń ṣe bí lérí ire tòótọ́ òun ṣe bí ẹni rí kí ètò dá dúró
wà lọ́n lọ́ra ẹ má bì kan ibi tọ́jú orí rẹ̀ dé ẹni òfò sọ̀rọ̀ wọn lánàá tẹ́lẹ̀ lágbà tó ti lọ́n sọ̀rọ̀ ṣàmìlẹ̀ ǹjẹ́ sọ̀rọ̀ wọn rí ǹjẹ́ kínú léwu rí tẹ́lẹ̀ ǹjẹ́ pẹ́ẹ́nì òun lé tẹ́lẹ̀ rí eléri ibu ẹni òfò àgbàlagbé eléri ibu àgbàlagbé òfò alátìbọ̀tán alágbára burúkutu òní sọ̀rí eléri ibu ẹni òfò bàbá òfò wá sọ lẹ́nu ààrẹ ẹnìkan máa ní tẹ́kùrìlá ẹ̀bẹ̀rẹ̀ ẹ̀sìn sábòsí ẹ̀yìn afá ẹ̀yìn sábòsí ẹni tí ń fi ikú dẹ tí ń fa àdó tí ń fi níyàn la ẹ̀rí kẹ̀kẹ́ sọ sí yìí rmqk lẹ́wà ń sọ ẹni tí ń fi ikú dẹ níyàn la ẹ̀ sọ yìí ta ní fi ikú dẹ níyàn la so n tó jẹ́ aṣọ lẹ́yìn ni pé kò yẹ ká sọ so wọ́n dẹ̀ ní bóyá bá jọ tẹni bí ọba lè sọ èròjà ní mbà ẹni tó jáde máa sọ lẹ́yìn ni pé gbogbo ayé ló mọ̀ pé allegation tí wọ́n fi kẹ́ Mùdánà Mufti díà yìí inú ilé tó ti wá so àyàn kan gbọ́ rúmọ̀ ni àbíbẹ̀ náà ibẹ̀ kọ́ látara róòpù tí wọ́n róòpù bàbá ó ti yé látara róòpù tí wọ́n róòpù wọn fún gbogbo ayé so kẹ́ńbọ̀dọ̀ sọ̀rọ̀ bàbá náà sọ wọn kan àmọ́ gbà tẹ́ni tí kan ti wá kàn tó ti bóde ó ti yé pé àwọn fẹ́ pa mí bọ́rọ̀ ìṣèlú so ó jẹ́ ká lè mọ̀ pé ẹni tó ń bá wínú so ẹni tí kan yìí ṣe ló sọ ọ́ bí ààrẹ tọ́rẹ̀ mi ò tàbí kàn mí ní oṣù ló jẹ́ àfúnrú eléri búyìn lésì torí inú àwọn tí ó ṣòfò lẹ́yìn náà wà torí màtẹ́rù ọlọ́run tó sọ̀rọ̀ ní March nínú àwẹ̀ di 23 kan yẹn tí wọ́n sọ̀rọ̀ yìí so tí bàbá Mùdánà jáde lọ́dún 24 táwọn náà kílẹ̀ ọ̀rọ̀ yìí so kán wá fi Kùránì búra báwọn kẹ́rù ọlọ́run má bẹ̀yàn àmọ́ ẹ̀ tí mọ̀ páwọn tẹ́rì bu wọ́n ti gbó pan lẹ́ ọlọ́run ní bá so kéèyàn fi Kùránì búra pé nǹkan yìí kò rí báyìí nǹkan yìí ò rí bẹ́ẹ̀ ká tó wáyé lérí bú kan kọ́ ọmọ sọ̀rọ̀ ń pa nǹkan ẹ̀ tí mọ̀ pẹ́ni tó ti ṣòfò ni nínú àwọn tí Kùránì tí bínú ọlọ́run bá dé nínú àwọn tí ó sọ ìlérí lọ àwọn tẹ̀ máa tó ń rí tí ń sọ lérí ọ̀rọ̀ òun gbogbo àwọn tẹ́ bá ti ń sọ lérí ọ̀rọ̀ òun lásìkò yìí bí eléri bú Alagbara Omi yìí Alagbara òfò yìí àti irú àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ eléri bú àgbàlagbà bẹ́ẹ̀ àti eléri bú ọ̀dọ́ bẹ́ẹ̀ àti eléri bú kékeré àti eléri bú ńlá so inú àwọn tí bínú ọlọ́run bá dé tí ó sọ ìlérí wọn wà nínú àwọn first class eléri bú tí bínú ọlọ́run bá dé lérí ìbẹ̀ tí bàbá Mufti sẹ́ pé àfi tó bá pé bẹ́ẹ̀ lórí lókù tó bá pé bẹ́ẹ̀ lórí kó rí báyìí fáwọn àmọ́ tí ò bá rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń rò pọ̀ wọn kí ayé ọlọ́run má jẹ́ ní àtibọ̀tán yìí gbẹnu bàbá náà ọjọ́ náà tí bàbá náà sọ̀rọ̀ ìyẹn tó ń fi ẹnu bàbá náà sọ̀rọ̀ lórí gbogbo ẹ̀yin tẹ́ ń ròpù wọn dì sí náà tẹ́ ẹ̀ sì wà lérí ẹ̀nà ẹ̀ ní àtibọ̀tán rí ẹ̀ ní pàdé àná ọlọ́run tọmọtọmọ yín àtọmọmọ yín àtàrọmọdọmọ yín ẹ̀ ní kòyọ ọ̀nà ọlọ́run láyé àbí tẹ́ bá ronú tẹ́ túbá fún gbogbo ayé tẹ́ jáde pé ọlọ́run fèrè jì wọn lílẹ̀ bàbá Mufti àti sẹ́ lọ́hùn tẹ́ jáde sí gbangba pé ọlọ́run fèrè jì wọn yáàfì wá fà náà Muhammad àti sẹ́ Mufti àti sẹ́ Mùdánà Sheikh Suleiman Farouk oníkìyípa alẹ́mẹ̀sìkìbìlà oon àjàdí ọlọ́run àjàdí ikọ̀ àjàdí tọ́lọ́run tà náà Muhammad ọlá ń bí wọn nú wà ọlá ń bí wọn nú àgbáyé gbogbo àwọn ẹni bú àwọn eléri bú ẹni òfò bàbá Alagbara Omi bàbá òfò bàbá eléri bú ẹgbọ́n tí bàbá yẹn sọ lẹ́njọ́ mẹ́ta ẹ tó gbọ́ kílípù kan bẹ tí mò ń wo èmi ń wo kílípù yẹn nìkan tó wá ṣẹ́ ni kílípù yẹn sí mi mo wá wò bí bàbá eléri bú yìí náà kí ló fẹ́ gbà mí kó o ṣe eribú nísìn eribú tó wá fẹ́ ṣe yìí ò ní dé eribú yìí ṣe àti wà táwọn ẹlẹ́jọ́ ṣe eribú torí àwọn ẹ̀ náà rí ọ pé bàbá ibi tọ́jú orí yẹn dé yìí yẹn máa ń wá pìsì ni bẹ́ẹ̀ ọba lè parí ìjà yẹn tó ń dákúnjà ọmọ rẹ tí ó pè ó sákèsí náà ẹjọ́ ṣòfòrú ẹ̀ ni àtàwọn ọmọ kọ́lá yìí ó tún ṣòfò ń dàrọ́ ọmọdọ́mọ pàlẹ́kẹ́ ìgbé rẹ ló kéré bú yìí náà tẹ́lẹ̀ bú ń bá dé ó rò pọ̀ ń jẹ lọ àbí ọ̀ jẹ lọ ọba tí ò bímọ àmọ́ bẹ́ẹ̀sán gbogbo tó ń ṣe yìí lọ́kẹsàn ìwé lérí bú Alagbara burúkú àbí kí wọ́n fi ìwé ẹni òfò yìí àgbàlagbé lérí bú àgbàlagbé òfò ò ní àtibọ̀tán lókè pẹ̀ yìí àbí tó bá túbá fún Mùdánà lókù àti gbogbo ibi tó ti fẹ́ rí gbá káàkiri àwọn ibi tó ti fẹ́ rí gbá wọn tá a mọ̀ àmọ́ èyí tó lè fẹ́ rí gbá tọ̀ lọ kọlù nùgbà yìí ẹni rí ẹni ọlọ́run tọ̀ lọ kọlù bàbá Alagbara Omi ò ní sí eríire mọ́ ò ní àtibọ̀tán lókè pẹ̀ yìí ìwé lérí bu ṣé báwọn kan bàbá ń sọ glory wọn nípa àníyàn bàbá Alhaji Àgbà pé Mọ̀dínà wọn lọ rin o bàbá Alhaji Àgbà nítorí nígbà tí wọ́n ti dé màkàmà kan ní ta ni ó kí ipa òyìnbó nípa ẹ má tẹ̀lé táyé sì tẹ̀lé wọn ìjà pé tọ́lọ́run ó ṣe yóò ṣe àmọ́ ọlọ́run lo bàbá Alhaji Àgbà fèrè rí bàbá Mufti lù lọ́rin yìí kò tí ń bẹ lára bó ìjà pé wọ́n ta ko tọ́lọ́run ó ṣe yóò ṣe o àwọn bàbá Alhaji Àgbà dúró látara àgbà rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàbá Sheikh Adama wọ́n ti sọ nínú tí bàbá wa Sheikh Abdulhakeem ọwọ́ sọ́sọ ẹgbọ́n tí wọ́n sọ fún Sheikh òjìjọ́ gbà tán fẹ́ lọ mú nǹkan kíláàsì gbà Sheikh Suleiman àbúrò rẹ̀ ń kọ́ báyìí ni tí ọ̀pàlà jẹ́ ni o ẹ dúró tí o àwọn àgbàlagbà rínu bí àwọn bàbá kọ̀rọ̀ bàbá túbúrú bàbá àfáàdìsí kọ̀rọ̀ káàdì gbogbo àwọn tó rí mọ́lẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n tako bàbá tàràgbà gbogbo àwọn ẹni eré tó rí mọ́lẹ̀ náà tí wọ́n tako àwọn ẹni eré nìyẹn àwọn ẹni eré wọn yìí tako nǹkan rí àmọ́ eléri ibú ni máa ń tako eléri rí ẹni eléri ibú kan láyé ẹni eléri ibú ayátàní kí á máa kan kọ́ tako ẹni eléri ibú kan
tẹ́wọ́lé tó jẹ́ eléyìí bú náà ni máa ń takò dáadáa eléyìí bú ni máa ń takò mọ́lẹ̀ ọlọ́run ẹni eléyìí àgbàlagbà kan kọ́ takò mọ́lẹ̀ ọlọ́run àwọn ẹni eré wọn ṣàbùsí ara wọn àwọn ẹni ọlọ́run wọ́n ṣe mọ̀náfíkì ara kọ́ dàrú gbogbo ẹni tẹ́ bá ti ń takò sí ọlọ́run eléyìí bú ayé àtàlìkí àmọ́ ni ń fi àwọn àánú gbà pé eléyìí bú ayé àtàlìkí àmọ́ ni inú àwọn tí bìnrin ọlọ́run Kùránì tí bàbá Mufti fi ṣépè bá dé èpè tí bàbá sẹ́nu àwẹ̀ wọn bàbá ti ń ṣépè ń bọ̀ ti pẹ́ gbẹ̀ yìí nínú àwẹ̀ làyẹn kàn rí ni ọjọ́ tá a lọlé àṣìlẹ̀kẹ̀ níbi fìdáwù bàbá àwọn àlífà bàbá àwọn àfàwà Abdulmumini ajáǹsì mùlánà sí Usman Faruk oníkejìpá dá àlì lórí bàbá sọ bí fìdáwù bàbá náà jẹ gbogbo ẹni tó bá ní ti ń ṣe mùdírù yìí kọ́ fẹ́fẹ́ gbogbo ẹni tó bá ní ti kí mùdírù lọ ní èrò rẹ̀ ó ń tàn ó fi mùdírù lẹ̀ sáyé lọ ni bàbá sọ́njọ́ ilé àṣìlẹ̀kẹ̀ ó ti yé gbogbo ẹni tó bá ní ti ń ṣe mùdírù yìí ó dùn mọ́ àbẹ́ ẹni tó bá ní àyín wá ń yọ ọmọ kéwu ní àǹfààní ó tàn ó yóò fi mùdírù lẹ̀ sáyé lọ ni ó tàn ó lọ mùdírù ọmọ bẹ̀ bàbá sọ́njọ́ náà ilé àṣìlẹ̀kẹ̀ mi fìdáwù kan ta lọ́nbẹ̀ mi ju program jẹ́ ọjọ́ náà ìjọ lè gbà kọ́jú bàbá kọ́ jáde tán sọ̀rọ̀ pé kí ló dé tí lóòpù yìí wá pọ̀ báyìí kí ló dé tí irọ́ pọ̀ báyìí kí ló tí mọ̀náfíkì yìí pọ̀ báyìí ó ti yé so kéèyàn wá jẹ́lé ire kan lágbàlagbà tó jẹ́ ní ire kan yóò kẹ́kọ́ náà kọ́ mọ́ sọ̀rọ̀ yóò kàn dágbére ọlọ́mọsá wọ́n tún máa bẹ lọ́run lábẹ́rẹ̀ pé ọlọ́mọba wa dá sí ìsìn ìṣẹ̀lẹ̀ yìí ọlọ́mọba yanjú ẹ̀ àmọ́ káyọ̀ lérí búkà kọ́ wá jáde kọ́ máa tọ́ pé táwọn ẹni ẹ̀ ń sọ̀rọ̀ RMQK tí ẹni tí ń fàdó níyàn là ń kọ ẹni tí ń fi kódẹ dààmú yàn kọ káyé lérí bú kankan ẹ ti mọ̀ pé lérí bú ayátàlẹ̀ kí á mọ̀ ni nínú ayé lérí bú ẹni òfò tọ́lọ̀ ń sọ táwọn Kùránì ń sọ náà nìyẹn nínú àwọn mọ̀náfíkì ayé tọ́lọ̀ ń sọ nìyẹn so bírú tó ṣẹlẹ̀ sí wàá Mufti irú allocation tàbí kẹwọn irú róòpù tán róòpù wọ̀nyí tí ó bá ṣẹlẹ̀ bóòdù àti mọ̀ pé eré bú nínú àná báyìí wọ́n sì wà láwùjọ wọ́n dẹ̀ wọ́n irú wọn dẹ̀ níjọ irú wọn níjà mọ́ so ẹ̀ dẹ̀ ń tẹ irú ẹni báyìí ẹ̀ ń tẹ̀lé ẹni òfò tí ń takò sí Ọlọ́run tí ń takò mọ́lẹ̀ Ọlọ́run ẹ̀ ń tẹ̀lé irú eléri bú ayátàlẹ̀ kámẹ́lẹ́ alátìbọ̀tán yìí olójú kò gbẹ ẹ̀yin náà omi ṣe ìrìnàjú bẹ́ẹ̀ tó ti mú dájú pé yóò ti mú burúkutu yẹ kó tó bọ́ síta wá sí láìpẹ́ yóò ti mú burúkutu kó tó pọ́ fẹ́ sọ̀rọ̀ ṣé lérí ire kan máa ń sọ báyìí eléri ire kan máa ń sọ ìtẹ́lérí bú yìí sọ yìí ṣé lérí ire àgbàlagbà bárkà kọ́ mọ̀ sọ eléyìí wọ́n ní tó bá lè dá sí ọba lè parí ìjà má tún dákun mọ́ kí lẹ̀ ń dákun sí ẹ̀yin lérí bú àgbàlagbà tẹ́ ẹ̀ ní sọ̀rọ̀ ẹ̀yin lérí bú alátìbọ̀tán yìí ẹ̀yin ẹni òfu àgbàlagbà yìí ìwé lérí bú ayé àtàlìkíámà yìí ìwọ sọ ẹnu ààrẹ fún Mọ̀lánà Mufti Diari wòlíì Ọlọ́run tó wà káàmì ẹni Ọlọ́run ẹni ayé fẹ́ ẹni Ọlọ́run ẹni tọ́lọ́run sàlẹ́sà ìmọ̀nùgbà gáúsù sàmánì Mufti gbogbo Olúlọrin àti gbogbo àgbẹ̀ àfáàgbà gbogbo Olúlọrin kí wọ́n lè rí bu alágbára burúkutu kan wá ń bì kan kọ́ máa sọ pé ẹ̀yin kan ṣàbòsí ẹ̀yin sọ pé RMQK so iná Ọlọ́run àwọn náwó ẹnìkan ò rí wòsàn ṣebí yín wádọ́ àfáà ńlọrin kí ni tẹ́ẹ̀rí ṣe ó dẹ̀ lọ lọ́bì kan wọ́n fún wòsàn ó dẹ̀ sọ ó jáde ọ sọ ṣé ó yẹ kí wọ́n mọ̀ lọ gbé àwọn èèyàn nìkan gbé lálákanú àwọn àfa èyí wọn àwọn RMQK lẹ́nu eléyìí bú àgbàlagbà rúwà alágbára bùkútù wọn ń pè lérí bú rẹ yìí ó ní sí eríire mọ́ bẹ́ẹ̀rire máa ń bẹnu kádà rẹ̀ pé ó tiẹ̀ tún ṣe gan Ọlọ́run léyìí tó tún ṣe yìí náà Ọlọ́run ní jó sí eríire náà ìwé lérí bú yìí ìwé ẹni òfu àgbàlagbà yìí eléyìí bú alátìbọ̀tán ó ní bọ́ Ọlọ́run dáadáa eléyìí bú wọ́n gan ọ̀rọ̀ ohun tó ti ń sọ kíríkì yẹn gan wọ́n gan gbọ́n bí ẹni tẹ́lẹ̀ ń bí ẹni tó ti ń gbàdá pé lásán kọ́ wọ́n máa ń jáde wá sí láì wọ́n ti mú nǹkan eléyìí bu ìmọ́lẹ̀ sí ìdálára rẹ̀ ìwé eléyìí bu ìmọ́lẹ̀ tọ́lọ́run dálára rẹ̀ ìrànjú bí ojú adófòrò ìrànjú fò kò sí mọ́lẹ̀ kankan lára rẹ̀ ṣe kò sí mọ́lẹ̀ eléyìí rí èkan lára rẹ̀ tẹ̀sùnmá ọ̀hàn lára rẹ̀ ìbádà ọ̀hàn lára rẹ̀ ẹ̀sìn ọ̀hàn lára rẹ̀ eléyìí bu pàtàkì ẹ̀rẹ̀ bá mi káyà èmi ò tíra fa eléyìí bu ayátàlẹ̀ kí a mọ̀ ó ń bínú òwò ọ̀nà wọn náà ti ń bínú ògò eléyìí bu àmọ́ bínú kaba yóò ṣẹlẹ̀ bó láyé sì mọ̀ pé rire bó wọ́n ṣe mọ̀ pé rire bu ni ọ́ so ìṣẹ̀lẹ̀ kan náà ni ọ̀sẹ̀ ẹnu gbà láti mọ̀ pé àṣírí lágbájá àṣírí bu lágbájá àwọn lẹ́mẹ̀ẹ́ pé àwọn ẹṣẹ́ ògbélé yìí tàǹṣì àmọ́ àti sọ pé gbogbo bó ṣe wù kó tó bó ṣe wù kó jẹ́ àfẹ́mẹ́ni tó bí àfẹ́mẹ́ abẹ́ni tó ti jáde tó bá sọ pé tí Mọ̀lánà Mufti bá wà á náà sọ̀kalẹ̀ pé wọn náà jẹ́ nǹkan kan bó jà pé òkú jẹ́ nǹkan náà tẹ́lẹ̀ nìkan jẹ́ nǹkan kọ́ mọ̀ ṣe ibú tó ń ṣe yìí ẹnì kó ní ìtumọ̀ nínú ayé tó jẹ́ ní ayé tó jẹ́ ní táyé fẹ́ tọ́lọ̀ ń to láyà rẹ̀ tọ́lọ̀ ń tẹ lọ́rùn tọ́lọ̀ ń bẹ pẹ̀lú yóò mọ̀ ṣe ibú báyìí pé Ọlọ́run ò tó ọ Ọlọ́run ò tó wọ́lọ́mọ ọ̀nà ẹbọ tó gbà ni tó fi dáńtọ̀ dáhùn ìgbà tẹ́nìkan ọ̀dàrú dilé yín ẹ máa ní ọmọ sọ̀dílé rẹ tó dé yẹn ní sẹ́ mú un wá ìwọ náà làkọ́kọ́ lé yín tó hàn níwọ̀n bá tó hàn ń bí eré ibú yìí torí ò nítumọ̀ tó bá nítumọ̀ nu ẹbí inú ara rẹ ní gbogbo eré ibú tó ń ṣe yìí ò ní máa ṣe àwọn ìgbà tó yẹ kó wọ gangan náà ò nítumọ̀
ìwọ náà làkọ́kọ́ eré eléyìn ó sì tún pin lérí rẹ náà ó tún jẹ́kù fáwọn ọmọ ṣé lérí rẹ kan àgbàdo kan tí ó jẹ́kù fọmọ ọmọ ṣe rí bútu eléri bú Alágbára Omi sí i bàbá eléri bú bàbá òfò bàbá láti bọ̀ tán eléri bú àgbàlagbà ẹni òfò ẹni yẹ̀yẹ́ ẹni yẹpẹrẹ ẹni òfò eléri bú àgbàlagbà eléri bú pàtàkì ó ní bọ́ọ̀lù dáadáa bó ṣe léde èdè tó bá kú náà ni àlùbáríkà tó ń bínú ọlá àmọ́lẹ̀ Ọlọ́run tó ń bínú ọ̀hún tó yẹn sísọ ọ̀hún tí ń bẹ ni ta ló mọ̀ tẹ́lẹ̀ ṣe bí bàbá mufti àlàyé fi mọ̀ pé alágbára eléri bú kan náà bẹ́ẹ̀ mi kan olóhùn alágbára sóbò eléri bú alágbára kùnú ò ní bọ́ọ̀lù dáadáa wàlí Ọlọ́run kan máa jẹ́ Alágbára Omi ẹni Ọlọ́run fẹ́ kan máa jẹ́ Alágbára Omi eléri bú pàtàkì eléri bú ọ láti bọ̀ tán rẹ̀ ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ fẹ́ eléri bú bàbá Alágbára Omi àbí kí wọ́n ń pe eléri bú rẹ̀ tó sọ mí àwọn náà ń bẹ̀rẹ̀ fún gbogbo yẹn tẹ́ bá ti jáde fi àbá mufti lẹ́yìn eléri bú tẹ̀ ní láti bọ̀ tán ẹ̀yìn tẹ́ kẹ́ pa náà ọ̀rọ̀ tẹ́ bá tún wá ń dakùn àwọn náà jẹ́ mọ̀ pé eléri bú ni adẹ̀yíká yìí mọ̀ pé eléri bú ẹni òfò ni ẹni àgbákò ni ẹni tẹ́yíká yìí mọ̀ sá fún ni gbogbo àwọn tí ń tẹ̀lé ọ̀gá wọn mọ̀ kú òfò wọn bá pa àlẹ́yìn rẹ̀ tí wọ́n pa àlẹ́yìn rẹ̀ lérí èyí tó ń ṣe ẹjọ́ ṣòfò pọ̀ ni àbí tá máa gbé àfáwọn èrí búlẹ̀ ń ṣe yìí o ẹ fẹ́ kó wa lóko pa àwọn eléyìí o ẹ̀ẹ́dì padà tó bá tó. ìdí ọdún là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn.